Àròjinlẹ̀ òwe Yorùbá. Lọ́sẹ̀ yìí mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Àròjinlẹ̀ òwe Yorùbá. Ẹ ti mọ̀ pé òwe mẹ́ta náà la máa mú wá fún wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Nítorí àkókò wa lọ́sẹ̀ yìí, òwe àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú wá fún wa sọ wípé àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gorí ebè. Òun ni òwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì wípé bá a bá bú àparò, orí a máa rin awó. Òun lòwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta wípé ẹni bá nọ́kọ pípọ̀ á ṣe àsè rẹpẹtẹ. Òun ni òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí. Kó tó di pé wọ́n máa lọ, mo fẹ́ sáré na àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí kó lè yé wa yékéyéké. Òwe alákọ̀ọ́kọ́ wípé àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gun orí ebè. Òun ni òwe alákọ̀ọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì wípé bá a bá ti bú àparò, orí á rin awó. Òun ni òwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta wípé ẹni bá nọ́kọ púpọ̀ á ṣàsè rẹpẹtẹ. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Ẹ má gbàgbé o, orúkọ mi ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. A dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ń wò wá, ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà. A gbà ládùúrà wípé gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ju bẹ́ẹ̀ ti nérò rẹ̀ lọ, Ọlọ́run yóò san fún yín. Ẹ má gbàgbé o, ètò Àròjinlẹ̀ lẹ́wà yìí ní ilé iṣẹ́ ìránṣẹ́ Cfrodram TV ti ìtàkùn àgbáyé yìí. Mo fẹ́ máa lọ lọ́sẹ̀ yìí o. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, àlàáfíà Ọlọ́run kò ní di fíafíà nínú ayé yín. Ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.